tí wo content ẹ lọ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ kọ́kọ́ follow account mi náà. Secondly, fíìmù mi tí mo yà tí apákọ̀ lẹ́ni Bọ̀wálé ẹ jọ̀ọ́ bá mi lọ wò ní YouTube channel Ìgbìyànjú TV. Thank you. Ọmọ olórí burúkú ọmọ a máa gbéṣẹ́ fún ẹ wàá mú yẹn wàá ṣe jákujáku gbogbo kọta ṣe ní gbogbo kọta ní kò ṣe rí máwù ṣótìrì wèrè ọmọ wèrè ìgbìyànjú. Ọ̀gá. What's going on here? Kí ni gbogbo rubbish tẹ́ ń bá mi sọ lórí fóònù yẹn gan-an? Ẹ má bínú. Mo ti ra ṣíà, mo ti ra igi ṣíà tí máa bá yín fi ṣe ṣíà mo lọ lò fẹ́ lómi ni. Ẹ má bínú sa iṣẹ́ yín ó máa rẹ́dì láàárọ̀ ọ̀la. Ó pẹ́ jù 8 máa pa iṣẹ́ yín. Ó máa ṣiṣẹ́. Iṣẹ́ tèmi ti máa rẹ́dì lọ́la. Ọmọ ìlú èmi wá o. Ẹ ṣe fọ mímọ ohun mi léṣe o. Ẹ má bínú. Ohun mi léṣe wá o. Ẹ má bínú. Ọ̀la máa bá yín pa iṣẹ́. Ó pẹ́ jù 8 àárọ̀ ọ̀la. Ẹ má gba ṣíà yín. Ẹ má gba ṣíà yín láàárọ̀ ọ̀la. Keep fast. Èsì wàhálà mo mọ ohun mi léṣe rẹ. 8 àárọ̀ ọ̀la ẹ má wọrí. Má bá yín pa iṣẹ́ yín láàárọ̀ ọ̀la. Lórí burúkú ọ̀rọ̀ bọ̀ mú wáyé náà. Lórí burúkú ni ọmọ ìlú ni ẹ pẹ̀lẹ́. Ọmọ ṣe ìdá Ìgbìyànjú. Ọ̀gá mo sọ fún yín mo ní pé ọ̀rọ̀ ẹ̀ ó máa lẹ́yìn ṣe é rí pé ti lẹ́yìn. Torí wọn tí ayé ẹ ti bàjẹ́ bó ṣe.